Mashallah. Ọmọ mẹ́ta. Ọmọ Yorùbá níbi tó mọ ní ẹ fi pè lọ́mọ. Ọkùnrin fẹ́yàwó nítorí wípé kó lè rẹ́ni jogún ẹ̀. Obìnrin náà lọ́kọ nítorí pé kó lè rí èrè ìgbéyàwó jẹ. Àsokọ míì tá a tún lè pè ọmọ ò ní èrè. Ẹ mọ̀ gbóni tán sọ èrè lọ́mọ Ọlọ́run já bí tá a bá bí Ọlọ́run jẹ́ ó gbọ́n mọ́ràmà lọ́ọ̀kan inú mi dùn èrè lọ́mọ Ọlọ́run já bí. Orúkọ tá a mọ̀ lé fọ́mọ mọ́pọ̀ apanilẹ́kùn lọ́mọ torí a máa yí plan ẹ̀dá padà. Ìtì ń bẹ fún tọkọ-tìyàwó ìwọ kan èmi kan láàjọ lu ayé wa gbó. Ọkọ fẹ́ bẹ́ẹ̀ ìyàwó fẹ́ bẹ́ẹ̀. Wọ́n dénú lé tán ọdún kìíní kejì kẹta kẹrin karùn-ún òrọ́ ọmọ bí. Gbogbo tó yẹ kán ṣe ní ọ̀sẹ̀ kèétí ìpọ́n lẹ́gùn bí gbòjò bá fẹ́ rọ̀ tí wọ́n kọ́kọ́ ń sàn ètí mọ́ tí wọ́n lẹ̀ ò léyùn na fámílì ò bá gbógun orí ọmọ ní pọmọ wáyé fẹ́yàwó mi kódà ìyàwó gan àtìrẹ́ ètí ní ọkọ ẹ̀ lágbé ọ̀fẹ́ mi ní mọ̀jẹ̀ kan fámílì rí ó lé mi o torí pé ọmọ atúmọ̀ lé ní kúrò nílé ọkọ ọmọ a máa tú ìfẹ́ ká bẹ́ẹ̀ ọmọ atúmọ̀ so ìfẹ́ pọ̀ wá ní wá o ó ti bímọ fún ọkùnrin dáhùn sí o ọgbẹ́bẹ̀rẹ̀ náà ni o Allah bẹ́ẹ̀ náà sì ní ìfẹ́ tó ti so pọ̀ àtúká ìyàwó mi tí a fẹ́ òǹdélé ọkọ tán ló bímọ ẹ gbọ́ yóò wá máa fara ní ẹni tí ó ti bímọ la torí wípé ọmọ máa panilẹ́kùn bẹ́ẹ̀ ọba tó máa panilẹ́rìn kì í má fọwọ́ di gàgà ojú àmì kì í má fọwọ́ di gàgà ojú o àmì pọ̀mọ́ mi yọ lókèrè kì í má fọwọ́ di gàgà ojú ń palẹ́rìn nù. Tábàrí kí abiyamọ mi ò pọ̀ ní tó ti gbé jẹ nítorí pé kó lè bá àrọ́ ọmọ bí kó pọ̀ kalẹ̀ báyìí kó gbèrú wàlẹ́ ọ̀hún sí wọ̀ látara wípé ó fẹ́ bímọ. Àti gbẹ́tọ̀ ìyá kan tó bí ìbejì ó bí tán wọ́n bá ní kó máa gbẹjọ́ ó ní sì máa jójó dèdè rìn ládùúgbò owó tí mo ní òun ní mọ́tò bíi 5 òun nílé iṣẹ́ asọ́pọ̀ ó lè jó àwọn ọmọ méjèèjì sì kú ó mọ̀ tó bí mi wọ́n tó kú kò wá rọ̀ ọmọ bímọ gbogbo nǹkan tó wá tán ẹ gbọ́ ní wá ní pé ọmọ tí ó ṣẹlẹ̀ àwọn ò gbé èrè ìbejì fún ọ wà pọ̀ kan gbé kan lọ ó dà àríjà tó bá lókìkí ọ wà mọ kọrin kan ta méjì lọ́rẹ mo bẹ lè jì rẹ lọ ẹdùnjọ bí mo bẹ lè jì rẹ lọ àdùnfàrìn mọ epo ń bẹ ẹwà ń bẹ táyé lólú èrè ló gbé lọ́wọ́ o ìyá yẹn wá ń ṣe tó ń tẹkún àwọn èèyàn wá ń ná lówó tó ti bànújẹ́ ibi mo dé yìí gbogbo abiyamọ ayé pátá tí ń sunkún ọmọ ọlọ́dàkùn máa ń dùn yín nínú ìwọ lọ́ba tó ẹ̀ bímọ tọ́ọ̀sì tó fi ròyìn ara rẹ pé kò wọ́ Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad ọlọ́ọ̀bímọ lẹ́nìkan bí ọ ṣùgbọ́n wọ́n lọ́ máa ń fún gbogbo ẹni tí bá ń wọ́ ọmọ lọ́mọ mo bẹ̀ Ọlọ́run o gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́dàkùn máa ń dùn nínú jẹ́ wọ́n mú ẹnu àgàn wò lára wọn àtẹnu ẹ̀gàn jẹ́ wọ́n mú kóònù ayé wọn bá ń bùn wọn lọ́mọ ẹni tó ti wá bí ọmọ ọlọ́dàkùn máa lùmọ̀ rẹ pa la hawla wala quwwata illa billah wọ́n wá ná ya lówó ìwọ̀n ń gbowó pẹ̀lú ìbànújẹ́ kódà kò lè ka owó torí pé kó lè rọ́mọ bí kó lè rówó náà wọn ò padà rí ya mọ́ bóyá Ọlọ́run ti padà bọ́ lọ́mọ ọmọ lójú wọn sọ pé ibi tó mọ ní àpè lọ́mọ àlọ́ olóyún gan ọ̀ ń bi àlùkò ẹni wá ní àlàwá ni ìfòró lórí ìfòró ni ìdààmú lórí ìdààmú ni nígbà tí gbogbo ayé bá mu tútù ó lè ní gbígbóná ló wù mu nígbà tí gbogbo ayé bá mu gbígbóná ó lè ní tútù ló wù mu ọ̀gùdọ̀ bẹ́ǹdì ọ̀gùdọ̀ ṣe ọ̀kọ́dọ̀ ọ̀gùdọ̀ tàkàkà kójú ọmọ mọ́dà ọ̀gùdọ̀ rìn lóòrùn ọ̀gùdọ̀ ṣe gbádàwó ó wá rí gbogbo tó jẹ́ rọrùn fún gbogbo ayé ó wá jẹ́ nira fún ní tó wá jẹ́ ìdẹ̀ra fáyé ó wá jẹ́ nira fún
lórí pé a fẹ́ bímọ. Allah bẹ́ẹ̀ bá dé àti náà ń dàbí ẹ bá ti ń kọrin fọ́mọ ọmọ gbọ́ bí o àbí iye pípọ́n o àpọ̀nyè títọ́ o àtọ́yè ọmọ mi lálábàárò mi o láì rílù ọmọ mi lálábàárò mi o ọmọ mi lálábàárò bọ́kọ̀ bá sí ń lè ọmọ mi lálábàárò bọ́kọ̀ bá jáde o ọmọ mi lálábà kíkú mọ́ pa lábàárò mi ọmọ wọ́n mọ̀ dúnú ọkọ̀ òsì ń bẹ̀ o bọ́kọ̀ bá délé ńlé náà òun náà ó tún wá kà fún pé má jẹ́ kíyàwó rẹ̀ ṣe wàhálà mọ́ o má jẹ́ kó dààmú mọ́ o oríṣiríṣi ọkọ wọn wà máa tọ́jú ìyàwó wọn láwọn tẹ́ ń tọ́jú ìyàwó wọn ni o àtàwọn obìnrin tó dáa bí wọ́n sì wá máa dààmú nù lórí pé wọ́n ò bímọ ọmọ tó wá délé ayé tán tó bá jọkùnrin ni ọmọ gbọ́ Adékúnlé Akínlábí torí wípé ọmọ Akin ni wọ́n tún ti bí Akin torí pé ìdílé ọba ló ti dé wọ́n ní Adékúnlé kódà ẹni tí yóò jẹ́ ìdílé ọba kí wọ́n máa sọmọ ládékúnlé pé èyí náà tó ti kúnlé wa torí tó bá yẹ kó obìnrin la bí yóò lọ kúnlé ẹlòmíín ni bó sì jẹ́ obìnrin náà wọ́n bá bí wọ́n lọ wọ́ ẹ̀rọ ló bá dé wọ́n á máa sọ àlàwọn òkì Àṣàkẹ́ Àríkẹ́ Àbíkẹ́ Allah látara pé wọ́n fẹ́ tọ́mọ níjọ́ kó mọ òbí mi ò lọ jẹ gbèsè yóò mọ sánfà lórí ọmọ bọ́n bá jẹ́ ń dàgbà tó bá bí bàbá ilé ìgbé dádì mi ṣe wà òkè bàbá òní mo wà òkè kó dẹ wà òkè torí ń tẹ́jẹ̀ tẹ́ mu màmá mi bò ní ṣe wà òkè kó dẹ wà òkè torí kọ́ mo lè jẹ kọ́ mo lè mu Allah ọmọ ní wọ́n á dàgbà àfúnlọ́yàn iléèwé táwọn ò lọ ó nìkan mọ àwọn ò lọ aṣọ táwọn ò wọ̀ ó nìkan mọ àwọn ò wọ̀ oúnjẹ táwọn ò jẹ ó nìkan mọ àwọn ò jẹ mo bí ọ léèrè ká tiẹ̀ ní ọlọ́run ọba bá dé ó bá ní gbogbo orí ayé yìí àti tàlíkíámà ni mo kó fún wọ̀nyá yìí èyí tó bá jẹ́ ọmọ tí ṣàánú rẹ nínú àwọn ọmọ rẹ pẹ̀lú ìyàtọ̀ jẹ̀lẹ́ lórí kó fún ibi mo bá dé yìí sẹ́yìn ó kàn mo fi pè ní ọmọ mẹ́ta ọkùnrin lọ́mọ àkọ́kọ́ obìnrin lọ́mọ ẹ̀kejì aláàánú lẹ́lẹ́kẹta sálàánú wa ni ọ Quran 17 verse 23 Quran 31 verse 14 kódà tó yẹ lórí Quran 4 verse 36 bẹ́ẹ̀ ní ẹ sọ̀rọ̀ wípé aláàánú ni ọjẹ́ o má fọ gbáyà pọ́pin ní ọmọ gbáyà pọ́pin ní ọmọ aláàánú ni ọjẹ́ o torí pé wọ́n bẹ̀rẹ̀ wà á lé ní ìzàn gbogbo ọmọ kọ́mọ tí bá ti tọ́jú òbí rẹ̀ ọ̀nà ó là fún ó yẹ jẹ́ ìjẹ́ sọ̀tẹ́ fún ọkọ̀ gbámú ọmọkùnrin kan ní tọ́jú òbí rẹ̀ bàbá àtìyá ṣe dáadáa sí wọn púpọ̀ àmọ́ kò ní gbogbo tó ní fún ìtọ́jú àwọn òbí rẹ̀ àtàrí bíi pé ìjọ kan níyàwó pé wà kí ó tó pé táwọn òbí rẹ̀ ò bá ti jà wò ní jẹnulé wo bóyá kọ́ fọ́ọ̀mù kan nínú òbí rẹ̀ àtẹ̀mí o ó ní mo fọ́ọ̀mù òbí mi ìyàwó sì kẹ́rù sí lọ́fọ́kọ̀ mi kódà kò bínú ń tọ́jú òbí rẹ̀ ni ní kúkúrú èdè ọmọ ẹ̀ bá fò sálẹ̀ ló bá kú Allah abiyamọ ayé ànífojú sunkún ọmọ o wọ́n wá sìnkú tán alẹ́ ẹjọ́ wọ́n sìnkú mọ́júmọ́ ọjọ́ kejì àfáà tó kírun sọmọ yẹn ńlá ló bá lálàá pé wọ́n fòkùn wọ̀ lọ́nu náà kí ló dé ẹ ṣàánú rẹ̀ àfáà bá fẹ́ gbà á lẹ́lẹ̀ kórí gbà ó bá ní ẹ̀dàgbọ́ ẹ̀ tiẹ̀ wọlá dáadáa rẹ̀ bí ṣe ń tọ́jú àwọn òbí rẹ̀ kẹ́fi ṣàánú rẹ̀ bó bá tiẹ̀ sẹ́yìn wọ́n ló bì gan ló sẹ̀ làwọn ìfẹ́ tì mọ́nu náà àfáà bá jí níjọ́ kejì àfáà bá lọ bóbì ọlọ́mọ yín níwábi fìdáwò rẹ̀ lọ́la o torí wípé inú náà ló wà ẹ̀yìn sì ló sẹ̀ kí ló ṣe fún yín tó fi di wípé ọmọ yìí fẹ́ wọná wọ́n ní òòsà wọn gbọ̀n wá yá ní ẹnìkan wá ronú nù wọn wípé àyàfi lẹ́ẹ̀kọ̀ọ̀kan in tó bá rí ní fún wa jẹ kò ń ṣe in tó wù wá là ń jẹ ẹ mọ gbọ́dọ̀ yìí o bóyá búrẹ́dì ń wu bàbá tìyá jẹ ọmọ yìí wá dààmú jọ́nà kò rówó ló wá lọ mú ráìsì àbó wá gbé gàrí ló wá gbé fún wọn àwọn ò wá lè complain látara wípé n tó rí nù ṣùgbọ́n kò ń ṣe n tó wù wọn la tó bá yẹ pé ìnáwó ọlọ́run bá wá fi ń bínú o ọlọ́run á bẹ̀ ọ́ dákòwò la rẹ̀ bá a yá fi rẹ̀ làáfà bá sùn mọ́júmọ́jọ́ kẹta ló bá rí ọmọ nínú gbádùn nínú ọlá nínú yìí àfàjẹ tó gbàgbọ́ ní ilé arákùnrin dákun dáadáa wo lọ ṣe tádùn àrẹ fi bàbá yìí ó ní òbí mi mo tọ́jú káì àṣẹ àlìjẹ́nà tátàkìdárí mi ní amad
bọ́ọ̀mù ó bá soríire tí ó wà lè jẹ́ náà ẹsẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló wà. Allah ó lọ bí mo tọ́jú tọ́lọ́ fi gbàdúrà mi báyìí ǹjẹ́ Ọlọ́run lè gbàdúrà tiẹ̀ láyé débi ọ̀run wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wò fún ọ pé lọ ra bàtà fún ìyá rẹ̀ lọ ra sọ fún bàbá rẹ̀ ọwá ní ọmọ bọ́sẹ̀ gbé lọ nígbà tó ìrà tẹ́lẹ̀ wọn ò sí ní mọ̀ wò pé ṣe pọ̀ fẹ́ fà wọn sóògùn owó tó bá pọ̀ bá wọn rà tẹ́lẹ̀ ní tìdúró tayọ̀ wọn ò fi gbà ọmọ mi every juma sí ni ẹ máa ra sọ fún bàbá wọn pé aṣọ jímọ̀ yín dọ́là ni ọmọ mi ọdọọdún ni ẹ máa rà ọmọ mi oṣooṣù ni ẹ máa rà bọ́lọ̀ bá ti bọ̀ wọn lásìkò sí ọmọ mi a máa fún ìyá rẹ̀ múrí márùn a máa ra káàdì fún ìyá rẹ̀ sọ ra káàdì fún ìyá rẹ̀ rí ọtí ló lọ àbí ọsìn lo fóònù ọ lò lọ ọ ń subscribe ọ ní dátà lórí fóònù ìyá rẹ̀ sì rówó jẹun ọ lò lọ o wo fóònù tó ń lò ìyá mi jẹ́sẹ̀ mú rọ́bà báńdì ìfi wọn ń wé fóònù tí wọ́n èpè wọ́n tó pé ọ̀tún gbé níbi ẹlòmíì tó bìrì ojú ìpè tí ó kọjẹ tó pé pàṣẹ ní màmá mi ẹ má lo káàdì yín yóò tó fún ìyá rẹ̀ káàdì sọmọ ni ọ. mo fi lọ́mọ mẹ́ta ọkùnrin obìnrin aláàánú wá gbọ́ ẹni tó lóbi yóò sì ronú jẹrẹ pé yẹn lọ tójú òbí mẹ ẹni tí ò wà ní gọ́ mọ́ para rẹ̀ ìwọ náà máa ṣàdúrà fún lójoojúmọ́ ọ sì máa ṣe sàárà. ilé ìwé jáàfù tá a dákalẹ̀ Jeje Agba Foundation Vocational Training Center ilé ìwé yín ni àwọn kan wà wòsùnsùn àbá ẹgbà ẹ lọ bá mi ra kílíbà ẹ bá ra fún nǹkan lára àwọn ọmọ yín kó máa jẹ́ sàárà oúnjẹ mímu fún ìyá mi nínú sáré fún bàbá mi nínú sáré máṣíìnì ní owó rẹ̀ mo kó kalẹ̀ ẹlòmíì ò gbẹ́ kànga ẹlòmíì ò gbẹ́ bọ́ọ̀ Allah fún ìyá wọn fún bàbá wọn kí ni wọ́n ṣe fún bí rẹ̀ tí ó sì mọ́ etí mi láyé kẹsàn-án sí dáadáa fún tẹ́lẹ̀ mi sọ pé ẹ bá ń ṣàdúrà fún bàbá mi ọlọ́dà kò jẹ́ pé fún ìkẹ́ jẹ́ńjẹ́ mi ẹ bá ń ṣàdúrà fún ìyá mi ọlọ́dà jẹ́ pé fún ìkẹ́ jẹ́ńjẹ́ mi gbogbo retí màá rí inú tí mo ṣe yìí kọ́ lọ́ máa jẹ́ kíṣẹ́ mi ó tẹ̀síwájú kíṣẹ́ bàbá mi ó tẹ̀síwájú ṣé wọ́n sí sọ̀rọ̀ tí òbí rẹ̀ ọmọ mẹ́ta ni o ọkùnrin obìnrin àtàlánú ẹ̀yin ọbí àmọ́ oúnjẹ ọmọ ẹ̀yìn adùn lẹ́nu yín ẹ̀gbìyànjú ẹ̀ ń sàpá kán lè jọ ọmọ rẹ̀ lọ́jọ́ náírà lọ́jọ́ 1000 kọ́ ọmọ lè yanjú lọ́jọ́ ẹkún lọ́jọ́ ẹ̀rín kọ́ ọmọ lè yege ẹ̀tún fọ̀rọ̀ mẹ́yìn lọ́lọ́run lọ́wọ́ láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì oúnjẹ ọmọ ẹ̀yìn adùn lẹ́nu yín ẹ pé dákun rán ọmọ mi lálàánú sí mi dákun rán ọmọ mi lálàánú sí mi kàbọ̀kùnrin kàbóbìnrin kò pé arọ ọmọ bí kọ́mọ kéwú kọ́mọ kàwé kò pé kán yanjú kọ́mọ kọ́ṣẹ́ kọ́mọ ṣòwò kò pé kán yege wàhálà mi pọ̀ lórí ọmọ nítorí tànà bí dákun rán ọmọ mi lálàánú sí mi bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹsẹ̀ ń bẹ lọ́hùn kó sọ́dà láàánú ọ̀yá padà torí ní tó bá ṣe ńlọ gbá o ìwọ náà jálàánú sóbì rẹ̀ wo tó bá ń ṣíà fídíò inú mi ó dùn dáadáa kẹlòmí ò tún tibẹ̀ kẹ́kọ̀ọ́ bóyá ayé ẹlòmíì tó bàjẹ́ bóyá nítorí pé kò tọ́jú òbí rẹ̀ ni wàhálà ìbọn báyìí ti tọ́jú òbí rẹ̀ ayé rẹ̀ padà á jẹ́ pé ìwọ lọ́jà ayé rẹ̀ dáhùn látara pọ̀ ṣíà fídíò yìí follow me subscribe sí YouTube channel wa Alfa Jeje Agba TV lórí Instagram Alfa Jeje Agba lórí TikTok Alfa Jeje Agba kódà lórí Facebook page mi Alfa Jeje Agba náà ni follow me kó tó lè mọ̀ sí dáadáa bọ́ba láǹfààní láti bá a dá sí iléèwé wa ìwọ náà lè dá sí o àká nọ́mbà iléèwé wa rèé ìwọ náà bá a fi bẹ́ẹ̀ ká tó fẹ́ra nǹkan bóyá lórúkọ màmá lórúkọ bàbá lórúkọ ara rẹ̀ kódà níbi iṣẹ́ rẹ̀ fi dùn yàn nínú ọlọ́dún wọn náà nínú bọ́ọ̀sì ń sehun ọlọ́dún kódà lè fi síbẹ̀ bọ́ọ̀ bá rí igi ọlọ́run 1000 tèmi ní ni o 5000 tí mo ní 100,000 mo nílò mo fi bẹ́ẹ̀ mo fi dùn yàn nínú ọlọ́run ibi tí dùnú tèmi náà bá wà dákùnrin sí mi náà bọ́ọ̀sì ń sehun ọ̀sì rayọ̀ mo bẹ́ lọ́mù àtẹ̀mí àti ọlọ́dàkùnjẹ́ arayọ̀ ọlọ́mọ ya wọlé yẹ lùwọ́bà ọ̀yà kọ́ ṣìfà albala ọ̀yà ọ̀dà fi albala ìṣiríf àná lùwọ́bà bíjà ìṣe yìí lè wà Alfa Jeje Agba ló kọ́ mi o salamu alaykum.